fún Alhaji Oríyọmí Hamzat this time around ẹ̀yin tèmi ó gbóná gan o ó gba ẹnu tán ta lọ́lọ́run lórí Alhaji burú gan o orí àwọn mùsùlùmí burú gan kí wàá lè di títa lọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ wọrí gbogbo ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ kí ni ìdí títa lọ́lọ́run fi pe Alhaji Oríyọmí Hamzat ní kidnapper ẹ bá mi ṣí ẹ fídíò yìí dáadọ́ ló ní tí ẹ bá mi ṣí ẹ fídíò yìí dáadọ́ ọmọ ológo yìí ò ní dẹni àgbégbìn wọn ní wá yín tì ẹ bá mi ṣí ẹ fídíò yìí dáadáa kó lè kan àwọn tó yẹ kó kàn lára ẹ dẹ̀ mọ́ gbàgbé kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò yìí dé parí nítorí pé kí ni eléyìí ní agbára o ta lọ́lọ́run jáde tán with full force fún Alhaji Oríyọmí Hamzat lórí ọ̀rọ̀ wo lórí ọ̀rọ̀ tán jáde tán clear ara wọn pé èmi pẹ̀lú gómi àmọ́ra wa rí o kódà mi ìfojú mi gan ní ẹ̀rí ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat sọ nígbà yẹn wà ní ta lọ́lọ́run jáde lé lórí ẹ̀yin tèmi ó ṣe analysis ẹ̀ ó ní agbára ó sọ̀rọ̀ sí Alhaji Oríyọmí Hamzat kódà àfi bí ẹni pé ó ń bọ́ ọmọ kékeré kan sọ̀rọ̀ ẹ̀yin tèmi ó máa gba ẹnu tán ta lọ́lọ́run ló yẹ kán ti arrest Alhaji ó ní gbogbo àwọn ọmọ tí ò níyà tí ò ní bàbá tán sùn lábẹ́ bíríjì tálàjì ń kó tán ṣe láàánú yẹn ó ló dàbí ẹni bá Alhaji ń lò wọ́n ní ṣe ló fi wọ́n sóògùn kan ẹ̀yin tèmi ó máa gba ẹnu tán ẹ má wọ́ọ́rì gbogbo ẹ̀ náà lálọ́ gbé yẹ̀wò má ṣe analysis lórí fídíò yẹn ti kí ní yẹ̀wò dẹ̀ yín dáadáa ìyẹn lẹ́yìn tá a bá gbọ́dọ̀ lẹ́nu ta lọ́lọ́run tán a máa lọ gbé analysis ẹ̀ lórí fídíò tálàjì ṣe tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé kí n má gbà yín lákòókò ẹ jẹ́ n kọjá lọ sínú ọ̀rọ̀ yẹn ní sànsàn ṣùgbọ́n ẹ̀yẹ́ má gbàgbé kẹ́ ẹ má bá mi share fídíò yìí dáadáa ẹ bá mi share rẹ̀ gan ojú òní tì ẹ dẹ̀ farabalẹ̀ wò dé parí torí lẹ́yìn ìgbà tá a bá gbé analysis ta lọ́lọ́run tán èmi ò wá analyse fídíò yẹn papọ̀ authentic memory wà á ṣe gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ lẹ́ẹ̀kan náà fún yín kò ní ìdí kémi ó ṣẹ̀ṣẹ̀ mọ play kí mọ pause kí mọ play kí mọ pause ẹ mọ wọrí gbogbo ẹ̀ náà ni ó yẹ yín. ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ máa rí pé ó ṣe gúnmi kò ṣe gúnmi ó sọ̀rọ̀ síríà kò sọ̀rọ̀ síríà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún Alhaji ní gbàgbós lórí ẹ̀ wípé Alhaji fanatic muslim ní ìkànnì olóògbé gúnmi wá at the end of the day Alhaji tẹ̀ kọ́kọ́ fún wọn sajá tó ń gbó. wọ́n wò pé tá a bá ń lọ síbi ìṣerere ẹni kò ń ṣe gbogbo ajá tó bá ń gbó náà la mọ́ fún lẹ́sì wọ́n tiẹ̀ kọ́kọ́ ignore wọn. ṣùgbọ́n nígbà táwọn House of Assembly ní Ọ̀yọ́ state wá release demand àwọn bandits kan jáde náà sọ pé àwọn bandits ti sọ tán fẹ́ gbà o. ilé tí gbogbo wa tiẹ̀ ti wà yígà láti gbọ́ tá a ti sọ pé ó yá gbogbo tó bá sọ pé àwọn fẹ́ gbà ẹ mọ̀ bá wa sọ báyìí gbogbo ẹ̀ láti rẹ́dí. nítorí pé ká tó jáde ká tó sọ̀rọ̀ yẹn ó tiẹ̀ ti lọ bí 15 or 16 days táwọn people yẹn ti ń lò nínú igbó. wọ́n nígbà táwọn House of Assembly máa jáde tán máa release kìíní yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí wò lórí leadership wọ́n jẹ́ kó wá pé àwọn people yẹn sọ pé àwọn fẹ́ gba 1 billion naira. wọ́n ní kò kí ń ṣe sínú Nàìjíríà account o ìyẹn sì bẹ̀rẹ̀ Republic account. ẹ láwọn ní ìdí 2 e-logs tó tún ṣáṣá wọ́n ní gbogbo àwọn èèyàn wọn tó wà ní Agodi ní Abolongo ní gbogbo prison centers tó wà lọ́yọ̀ọ́. gbogbo pátá ni kán bá wọn release ẹ̀kẹrin tó wá jẹ́ babambari rẹ̀ wọ́n láwọn ní ìdí serial law lọ́yọ̀ọ́ kán bá wọn implement serial law ìyẹn tán máa lò ní Ọ̀yọ́ state in general. ẹ ló wá mú káwọn èèyàn ṣe aṣọ bẹ́ẹ̀ Oríyọmí Hamzat ó yá bó wà ní kí ló fẹ́ defend ara ẹ báyìí. ilé ìlú wa Fatalaji wa sọ pé a ti pọ̀rọ̀ ilé-ìwé ó ti láàárọ̀ nù. ṣé mo ti wá tó báyìí tí mo sọ̀rọ̀ ṣé mo ti ẹ̀ pàdé Gúnmírì àbí pàdé Gúnmírì Alhaji wa jáde wọ́n wá sí láwẹ́láwẹ́ àtẹ́bárí explanation Alhaji nínú fídíò yẹn. tá a bá sọ pé ká yọ tẹ̀gàn kó o ká sì tún fi tẹ̀gàn sí in fact ó wà straight forward. torí lẹ́yìn ìgbà Alhaji parí explanation yẹn tán mo padà lọ wo fídíò sókàn wá eléyìí tán ṣe lọ́jọ́ kejì ọjọ́ event yẹn tán ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ yẹn ṣe lọ mo tún wá rí pé tó tọ́ ni sá so kò sálàjì bí kinní yìí. orí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ máa rántí pé wọ́n pe ọmọ ẹsẹ̀ wọn kan pé ẹ̀yin tẹ́ sọ pé ẹ lọ síbẹ̀ yẹn ó yá wá fún wa ní feedback n tó bá mi sọ lábẹ́ aṣọ ó yá wá ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà n tẹ́ bá bọ̀ ń bẹ̀ yẹn eléyìí ló wá jẹ́ kí n wá sọ pé wá keep gbogbo kinní fún wa ṣùgbọ́n wọ́n keep ẹ̀ till that time nítorí purpose kan gbogbo purpose yẹn náà ni màá ṣàlàyé fún. ní ìgbà tá a bá gbọ́dọ̀ lẹ́nu ta lọ́lọ́run tán ta lọ́lọ́run bá jáde ẹ̀yin tèmi ó mọ̀ tú bí ejò ni kíní yìí máa dùn wọn gan. torí wọn ní belief ẹ̀ wọ́n ní ta lọ́lọ́run bá wa sọ ẹ jájọ lọ gbọ́dọ̀ lẹ́nu ta lọ́lọ́run mú wọn padà bọ̀ ẹ̀yẹ kan farabalẹ̀ wo fídíò yìí dé parí torí pé kíni màá ṣàlàyé kíní yẹn fún ilé ẹ̀kúnrẹ́rẹ́. ìyẹn lẹ́yìn ìgbà tá a bá gbọ́dọ̀ lẹ́nu ta lọ́lọ́run tán kíni ta lọ́lọ́run bá wa sọ ẹ jájọ sáré gbọ́ briefly báyìí. ọ̀dà lórí ọ̀bọ̀dà wa rédíò níkì nílùú Ìbàdàn ní sátidé tó kọjá lọ yìí àwa lọ́dún fa ni mo alẹ́ ìpàdé ọjọ́ náà ni mo rí tí wọ́n ṣe láìfù yìí kéyìn ìbọ̀dà rédíò níkì sọ lórí láìfù náà ni bí wọ́n wá ṣe program yẹn 53 minutes ni program yẹn wọ́n wá sọ̀rọ̀ lórí bí gbogbo àwọn ẹni sọ wípé fanatics ni wọ́n sọ̀rọ̀ lórí bí gbogbo àwọn ẹni tí ń bẹnu àtẹ́lu pé wọ́n lọ bá Gúnmi ṣe meeting wọ́n sọ̀rọ̀ lórí foundation wọn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ tí ń di bí mọ́ wọn lọ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọn kí gbogbo ayé rí àwọn bí èèyàn gidi kí gbogbo ayé wọn bí ọ̀yàrá lù wọ́n ní gbogbo àwọn tó sọ pé àwọn fanatics làwọn ìrọ̀ náà pa á máa wọn àwọn nífẹ̀ẹ́ Kristẹni nífẹ̀ẹ́ Mùsùlùmí kó dé ẹlẹ́bọ̀ làwọn nífẹ̀ẹ́ jù àwọn ìsọ̀rọ̀ ẹ̀sìn kankan ṣùgbọ́n sí àwọn pé gbogbo àwọn tá à ń gbọ́rọ̀ ẹlòmínú mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣe sọ̀rọ̀ yìí torí tẹ̀mọ̀ ti fẹ́ parọ́ èyí wà sọ̀rọ̀ tó pọ̀ tẹ́yẹ̀ bá ti parọ́ kan tẹ́yẹ̀ bá parọ́ kan tẹ́yẹ̀ já ẹni yóò tún parọ́ méjì tó bá járọ́ méjì yóò ní dìrọ́ mẹ́rin tó bá járọ́ mẹ́rin ẹni yóò ní dìrọ́ mẹ́jọ tó bá járọ́ mẹ́jọ yóò ní dìrọ́ 16 irú ò sí eburọ́ àwọn ọ̀rẹ́ rédíòníkì kódà lọ́tẹ̀ yìí wọ́n ti wá sọ níbi pé lẹ́yìn fídíò táwọn ṣe yìí ọlọ́pàá lókùtà àwọn ọmọ ìgbà wọn káàkiri kí wọ́n sọ bí táwọn àti Gúnmi ti jọ jókòó kí wọ́n sọ ìpàdé táwọn àti Gúnmi ṣe. ẹ wo ọ̀rọ̀ dùn dùn lọ́rọ̀ ẹja gbọ́dọ̀ nọ̀rọ̀ wọn torí àyè olè fèsì gbọ́ gbogbo àwọn lọ́lẹ́sí o ìlú náà fàdé àti fèsì gbọ́ wọn ó kàn mọ́ wíṣítà àwọn èèyàn ni bí táwọn àwọn èèyàn ti mọ̀ ẹja gbọ́dọ̀ nọ̀rọ̀ wọn. tí wọ́n àsìkò ọ̀rọ̀ bá tún
ọ̀rọ̀ dàbí ẹ̀yìn tí ẹ̀yìn ò bá pọ́n dáadáa kò sí yọkó lára ṣọṣọ òkè rọrùn láti yọ ọwọ́ máa gún ṣọṣọ ọwọ́ máa ṣẹ̀jẹ̀ ṣùgbọ́n tí àsìkò bá tó pẹ̀lú rọrùn ìyá yọkó lára ṣọṣọ ó dàbí pé ẹ̀rín ni àsìkò ọ̀rọ̀ tó mo bẹ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí àwa tí a jẹ́ mùsùlùmí bẹ gbogbo àwa tí a jẹ́ kìrìsìtẹ́nì mo sì bẹ gbogbo àwa tí a jẹ́ oníṣẹ̀ṣe wípé bákan náà mo bẹ gbogbo ẹ̀yin free thinker àwa táwọn ti ẹ̀ nígbàgbọ́ nù kankan ẹ̀ níbínú torí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò ta bágbá yóò ta báwo ọ̀rọ̀ yẹn sì ní kí n sọ báyìí torí pé àkókò rẹ̀ ti tó lákòókò tí mo fẹ́ sọ yìí kò lè kan mí lẹ́yìn kò lè ta mí lẹ́nu bẹ́ẹ̀ ni kò lè bọ́ mi lẹ́nu mo sì fẹ́ kí a fi ara balẹ̀ dáadáa láti bọ̀ mí mo kọ́kọ́ kí gbogbo àwọn bàbá wa oníṣẹ̀ṣe àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe bí a ṣe bá àwọn oníṣẹ̀ṣe wọn kì í wà aggressive wọn kì í ń fàwálà àwọn babaláwo àwọn ọlọ́sàn àwọn ẹlẹ́rìndínlógún wọn kì í jájà ẹ̀sìn wọn kì í jájà ẹ̀sìn àwọn àgbà àfáà náà ọ̀rọ̀ yé ní jájà ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ àgbà kìrìsìtẹ́nì ní jíjà ẹ̀sìn ó dàbí pé àwọn onígbàlódé tó ń wọnú mẹ́tẹ̀ẹ̀ta àwọn ní ìdáwà lára. ọ̀gá tí ìròjọ́ lẹ́yìn kọ̀ọ̀kan bí ẹ̀kọ́ ló sọ fíṣẹ̀ fún wa tí ìròmọ́ ọ̀rọ̀ tèmi kámákámákámá orí ẹ̀yin mùsùlùmí burú gan ọpọlọ yín jàn débi pé tí ẹ bá fẹ́ justify ìwà akẹ́tẹ́ ẹ̀wù tí ò da ìbẹ̀rẹ̀ lẹ́tì wàá mọ kó mẹ́rẹ̀ẹ́ta pọ̀ ó láwọn babaláwo torí wọn pé àwọn ẹlẹ́rìí lógún àwọn lọ́sàn-án wọn ò jíjẹ ẹ̀sìn àgbọ̀ báwa náà sì bánu mo jíjẹ ẹ̀sìn àjíjẹ ẹ̀sìn wọn náà ló yẹ kẹ́sìn mú mẹ́rí lẹ́yìn kí o wáyé mọ fojú ìbàjẹ́ wò ló ká ìṣọ̀ra kí o wáyé mọ orí bí ẹni kó mo jẹ́ mọ́ ìdámọ́ kankan. àwọn láwọn mùsùlùmí náà tó jẹ́ àwọn àgbàfà wọn ò jíjẹ ẹ̀sìn kìrìsìtẹ́nì náà jíjẹ ẹ̀sìn ó ní àwa tìgbàlódé ó dẹ̀ ipá wa là ń jíjẹ ẹ̀sìn nínú mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ọlọ́wà tìgbàlódé là ń jíjẹ ẹ̀sìn. ó ní ọ̀rọ̀ gidi tó fẹ́ sọ lẹ́nu ó lọ́rọ̀ gidi ní ìmọ̀lẹ́ ìtẹ́kùn mùsùlùmí ní tí wọ́n ṣe tẹ́ ẹ bá ti against ẹ̀ wọ́n àtàkùn justify ẹ̀ wọ́n àkó mẹ́rẹ̀ẹ́ta pọ̀ látìgbà tí mùsùlùmí ti dé ìjà ẹ̀sìn kò sẹ́ni tí ó lè sọ àfẹ́gbájá lábòsí bí irú ọ̀dà rédíò yìí nìkan wọ́n sọ pé mùsùlùmí jíjẹ ẹ̀sìn mùsùlùmí ìgbà kan mọ́ jíjẹ ẹ̀sìn kí ló sọ ó ní àwọn àgbà afẹ́ jíjẹ ẹ̀sìn kí wọ́n ní jihad tó wà ní Islam the sixth pillar of Islam is jihad àwọn wò làwọn àgbà afá ẹni tó dàgbà jù ní àfá tí o bá yé respective mú ìdájà ní mélòó ni àbí tó bá wọn sọ ní ìsìnkú àwọn àti ìgbàlódé àwọn là jíjẹ ẹ̀sìn mùsùlùmí ní jíjẹ ẹ̀sìn kírísítàyìn náà òun náà mọ sọ̀rọ̀ ẹ̀sìn bó dáa máa sọ̀rọ̀ ẹ̀sìn fún wọn tó o bá ti gbọ́ àwọn lọ tí wọ́n ní àwọn ò ní mọ àwọn kírísítàyìn ò ní mẹ́sìn dandan fún wọn scope ní dárí scope dájú kó o jẹ kírísítàyìn kó wájú ẹ̀ nìyẹn àwọn náà lálàáfíà mùsùlùmí yìí ni wọ́n láwọn tìgbàlódé nínú ìṣẹ̀ṣe tìgbàlódé àwọn oníṣẹ́ tìgbàlódé nínú ẹ̀yin mùsùlùmí kó dáàpọ̀ fún mi nọ́mbà wà yín tí o gbé ní respect ní Muyideen Bello tí o ké tí a kò jẹ́ tí Muyideen Bello sọ pé ẹ̀lẹ́ ọkọ̀ fádànù ifá wèrèwó ifá táwọn àbá kan ò ṣe mọ́ ifá tí ò rí náà ayẹyẹ kó fádànù ìjà kí bàbá Muyideen ìjòwò ló ń jà àbí ṣe Muyideen Bello àfàgbọ̀lódé lápò náà Muyideen Bello ti ṣe lecture for the past 60-70 years ní Muyideen Bello ti ṣe lecture tí o jẹ́ jígbà yàrá táyé pé ìṣẹ̀ṣẹ̀ nínú ọmọ ìṣẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ ìjà ẹ̀sìn ní bí òbú kírísítẹ́nì yóò bó ṣẹ̀ṣẹ̀ ìjà ẹ̀sìn ní ṣé Muyideen Bello ṣe bá àfàgbàlódé ni àbáfà yìí wo lẹ́ni tó tún déjì Muyideen Bello lọ àgbàlagbà fà lẹ́ni lẹ́yìn mọ́ bóyá tàtúndà gbàfà àwọn àgbàfà yìí ni mùdírù ti mọ́ríkàsì tí o mọ iye ọ̀rọ̀ tí àwọn ẹ̀mọ́ sọ parẹ́ ṣe pé kí n sọ dáhùn ẹlẹ́bọ̀ wọn àmọ́ ṣe tí mo tẹ̀ sí fídíò oríṣiríṣi parẹ́ ṣe mi lè ka fídíò tí Muyideen mọ́ríkàsì ṣe nípa àṣẹ ṣe ok sáwọn àfa òní sáwọn ọmọ òní tó ń sọ pé àdíjẹsí lẹ́nu yẹn sáwọn táwọn jíjẹsí ní àbí àyè pé ara wa ní Muyideen Bello ara rẹ̀ mọ́ríkàsì tó dàgbà àgbà mi tẹ́ni kò sàgbà àgbà mọ́ àgbà àfa yín ìkẹ́ wà lọ́fà wọ́n ń pè ní Jamiu Bulala ara àwọn àgbà àfa yín bó jíjẹ ẹ̀sìn bàbá òun yóò níwájú ta ni gbogbo àwọn skul tó bá jẹ́ kírísítẹ́nì tí ò múra bí mùsùlùmí bàbá òun yóò kókó bọ̀ wọ́n ni ẹ̀rọ obìnrin tán àbáyẹ Jamiu Bulala mo ìfẹ́ ọmọ kírísítẹ́nì sojú tá ní pé ọmọ kírísítẹ́nì kò múra bí Islam bàbá yẹn yóò àjókòó wájú ta students làwọn ọmọ yẹn wọ́n wá skul lọ́fà ni o bàbá wọn kókó bọ̀ wọ́n ṣé ọmọ ìgbàlódé ni Jamiu Bulala gbogbo mùsùlùmí kò sí ètí ìjà ẹ̀sìn láfi dá ẹ̀sìn yín inú ẹ̀sìn yín ni jihadi wà jihadi yẹn náà ló fà wọn Boko Haram jihadi yẹn náà ṣe tó fi dé bandit káyọ̀ lórí Islam fún wa kí wọ́n lọ́ọ́ fi ròyìn ẹ̀ yàtọ̀ sí pé ẹ̀ jíjẹ sí akadip ọdún yìí ló pé 31 years tó ti mú jẹ́sìn
lọ́kùnkúndùn akadi ó ti mú jẹ́sìn ní priority ó kọ́lé ń bẹ̀ ó ra mọ́tò ń bẹ̀ ó kọ́ school ń bẹ̀ ó kọ́ university ń bẹ̀ ó jẹ́yàn ń bẹ̀ ọmọ ìgbàlódé ní akadi náà àbí táàrí mọ̀ pé kò sí tí lè fi búra ìwọ fún rẹ ó fún àwọn akadi support kò sí muslim group tí ó fún akadi support gbalajagun wa wọ́n jọ fún wọn support time to time tẹ́ẹ̀bà fún wọn support ni ṣé akadi tó bá yẹ kò ní tó bá yẹ náà kí ló fight kó bu kìrìsìtẹ́ntì kó bu ṣẹ̀ṣẹ̀ kó bu ìtòrẹ̀ ṣe nìyẹn kó condemn wọn then ilẹ̀ mùsùlùmí ìkúrikúri ṣe sí o ẹ̀rí bí jẹ̀sìn nígbà tó ti pa àwọn ṣẹ̀ṣẹ̀ wá dìde wọn á sọ̀rọ̀ ó ti wá dìjẹ̀sìn báyìí ìyá sọ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ wo ìjíjẹ ẹ̀sìn àwọn àgbàlagbà oníṣẹ̀ṣẹ̀ àwọn àgàgà mùsùlùmí wo ìjíjẹ ẹ̀sìn àwọn kìsìtẹ̀ ìjíjẹ ẹ̀sìn dákẹ́ ẹ̀yin àgbàlagbà àti àtọmọ́lẹ́kẹ́lẹ́ mùsùlùmí ní ìjíjẹ ẹ̀sìn mo sọ pé ẹjọ́ rẹ ti pọ̀ jù ṣùgbọ́n fún ọlẹ́sìn díẹ̀ tí mo lè fún ọ níbi tọ́lọ́ bá rẹ̀ mi lágbára lọ́wọ́ dé torí o kàn sọ̀rọ̀ bí ẹni pọ̀ ló ṣe lẹ́tà àwọn yòókù. nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn mo sọ̀rọ̀ kan lórí ayélujára tí mo sọ bẹ́ẹ̀ pé kí àwọn tí wọ́n bá láwọn rí mi pẹ̀lú Gumi kí wọ́n tọ́jú evidence wọn by now mo ti expect láti rí evidence wọn but mo ti rí evidence àwọn kan wà tẹ́ pé máìdì wọn ti wà zero tí mo ṣe sọ̀rọ̀ yìí wọ́n lè máa sọ pé èyí go explain tire ẹ̀yin kọ́ ni mo explain fún I'm trying to set the record straight that is why I'm here to narrate my encounter with Gumi. Ní ọdún 2015 ó jẹ́ ọdún mọ́kànlá lọ́dún yìí tí mo ti ná owó mi láti fi tọ́jú àwọn ọmọ aláìní tí mo àgbé mọ́tò jáde màá máa lọ sí abẹ́ bíríìjì wòrò màá lọ sínú ọjà Bódìjà màá lọ sínú ọjà Gbági màá lọ sáré sí lọ́yẹ́ màá lọ sí Alágolo màá lọ sábẹ́ bíríìjì Mọ́kọ́lá àti lọ́dọ̀ lọ màá máa sa àwọn ọmọ tí ò sún mékèlè mo máa bọ́ síta ní aago 10 lé màá wà tàbí aago 12 tó bá ti ọwọ́ aago 12 kọjá lọ sọ́wọ́ aago kan òru ni màá máa rí àwọn ọmọ náà tí màá dé máa sà wọn màá kó wọn lọ sílé màá lọ máa tọ́jú wọn inú ilé tí mò ń gbé pẹ̀lú èmi àti ìyàwó mi ni mo kọ́ máa gbọ́ wọn lọ àtàwọn ọmọ mi mo dá àwọn ọmọ ìfọ̀ mọ́ àwọn ọmọ mi tí mi gangan bí. ṣé ẹ máa ń gbọ́ nísìnyí ọ̀rọ̀ yẹn ń dùn láì mọ̀ pẹ̀lú àkúrú ni. ẹ mọ̀ gbọ́ ṣé wọn bá wọn bí wọ́n yí bẹ́ẹ̀ implicate ara wọn rèé ó dùn kó comfortable ó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ gọ́ọ̀kà lẹ́nu. nígbà ìwọ yìí bá sùn tán ìwọ wà jáde láago 10 ó wà àtàdàgò kan ó mọ̀ sàwọn ọmọ tí wọn ò sún lé kiri. ṣé ẹ̀ ń gbọ́ onítọ̀rọ̀ wá sáwọn tán òun àpò wọn lọ sílé òun àdàpọ̀ pọ̀ máwọn ọmọ òun ọ̀gá ta ń gbéṣẹ́ fún ọ ta ló gbéṣẹ́ yẹn fún ẹ apapọ̀lọ rẹ pé nígbà tó sàwọn ọmọ yìí ṣé ìjọba provide motherless baby home wáyé tó sàwọn ọmọ yẹn kó kó lọ motherless baby home torí ẹlòmíì bí sẹ́jú kókó fọ́tẹ́bí ti sọ̀rọ̀ yìí wọ́n ẹlòmíì òkúta bàbá ìyá orí ayálù sí ni o èèyàn gidi sí ni o wáyé tó sàwọn ọmọ yẹn kó kó lọ motherless baby home gbogbo nǹkan ìjọba ti mẹ́tò fún ta ló gbéṣẹ́ fún ẹ jẹ́wọ́ sórí nǹkan míì tó ń fa àwọn ọmọ yìí ṣe ni ìbára báwo ṣe ló láṣẹ lórí yẹn o wọ́n náà wò nígbà tí gbogbo èèyàn ti sùn aago 1 aago 2 aago 11 ìwọ wá jáde ó wá sàwọn ọmọ kiri níbo ìjọba ìlú ìgan wà tí wọn ò mú ẹ kí wọ́n challenge pé why kí ló ń fún ibò ló ń kọ́ mi lọ nínú mọ́tò lóru láì sọ mẹ́ẹ̀ ṣé kí ni ẹ̀rọ dàbí kidnapping ṣá àbí mi nìkan mọ́ rò bẹ́ẹ̀ òye olóòfẹ́ wa ẹlẹ́mi lọ́yẹ̀ o ṣé dàbí kidnapping torí àwọn ọmọ yẹn ò initially wọn ò ní díẹ̀ pọ̀ ọ̀rọ̀ yìí ṣé kò mọ jọ bí kidnapping ṣé kò ní bánú kí ló dé tí mo lórí bánú ni pé ó ti yígbà tí gbogbo èèyàn ti sùn láago kan ìwọ náà dàpọ̀ aago 2 ni wọ́n sáwọn èèyàn kiri níbo làwọn ọlọ́pàá wà tí wọ́n challenge tí wọ́n gbúdọ̀ ó jẹ́ responsible pé wáyé tó ń sáyà kiri lóru for what kí ló fẹ́ gé ń bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ pé gbogbo wa pátá wà nílùú yìí ọmọ ìjọba ní gbogbo wa ni wọ́n bọ́ síta wà lọ gbé ọmọ ìjọba lóru lọ síbo ta ló fẹ́ certificate níbo ló ti gbọ́dọ̀ certificate pé ó lẹ́tọ̀ àti bọ́ sí gbòòrò lóru kó o sì mọ káwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ títì. láì rán motherless baby home. láì rán motherless baby home ó wá nílẹ̀ ẹ̀lùkú wọn lọ ẹ gbọ́dọ̀ láì gbọ́dọ̀ motherless baby home ó wá nílẹ̀ ẹ̀lùkú wọn lọ ta ló fún ẹ níṣẹ́ there is something to eat. wọ́n ní ti àjáde lọ́sàn-án gan mi jáde nílọ́lẹ̀ mo wá jáde lóru aago kan mo wá sa àwọn ọmọ kiri. ààrẹ níjọba tó lè interview ẹ kún ó béèrè pé tá a gbéṣẹ́ fún ẹ kó wọn sa àwọn ọmọ kiri nígbà tó ń sá wọn wáyé tó gbé wọn padà sílé wọn òkè káà sọ pé ilé wọn ò rọrùn ni wọ́n ti dé ta àbí wáyé tó kó wọn lọ sí motherless baby home àbí kó fún ẹ kó kíkó àbí akọ̀wé akọ̀lẹ́sì ẹ̀dá motherless baby home wulẹ̀ dálẹ̀ tó kọ ilé yẹn lọ́tọ̀ tó sì lọ gbàsẹ́ lọ́wọ́ ìjọba. tó sì lọ gbàsẹ́ lọ́wọ́ ìjọba kíkó àti pé òkú wọn bọ̀ lé rẹ tó gbọ́ pọlọ́mú ẹ
ògbòdì ẹ̀ lọ́jà òbúra mọ́ àmọ́ yókù gbogbo kọ́gàn káládì ó ti ta àwọn tó lórí ní ìta wọ́n lè dálé kí lè mú rọrùn ó pọ́n jọmọ gidi lé kí wọ́n jáde káwọn fún wọn. lọ́wọ́ sí wọn kó ní àwọn ọmọ tí ó tọ̀ kó lọ adoption wọn ní motherless babies. olórí yóò ní dàrú wa dáná sí dáadáa láì sọ fact mo ní ọkẹ́ tí má ní ìdààmú tó fẹ́ tọ́ normal ti ní pé kí n approach motherless baby o ẹjọ́ ẹfà mo ní ìdààmú ọmọkùnrin o wọ́n dẹ̀ dọ́kúmẹ́ntì ẹ̀ wọ́n ní dọ́kúmẹ́ntì fún wọ́n tọwọ́ bọ̀wé wọ́n máa dọ́kúmẹ́ntì ẹ̀ pé ìjọba ìbáyé o àwọn ẹni báyìí wá gbọ́n báyìí o tani ti máa ṣọmọ yẹn ìwọ náà wọ́n ti kẹ̀kẹ́ sí pé ṣé kó sọ pé lè tọ́jú ẹ̀ ló ṣe wá gbé wọn not that pé ọkọ̀ bọ́ sí gbòòrò lóru o sì dá ọmọ o sì ewọ́n kidnapping yẹn. àwọn olóhùn rẹ́kọ̀dù yìí ọmọ tí ó tó kó. ó ní ọmọ ní dàrú àwọn tó kó àwọn olóhùn rẹ́kọ̀dù ẹ̀ ibi ló ti lọ ń dọ́kúmẹ́ntì pé àyè wọn báyìí ni wọ́n kó ẹ̀ tó witness ẹ̀ pé nígbà tí wọ́n kó wọn ni dọ́kúmẹ́ntì wọlé sáì pẹ̀lú ìjọba pé táyì láti di ẹ̀yìn ọdún mẹ́wàá o ayé wọn ti tún ṣe o ní fi wọlé padà o dọ́kúmẹ́ntì wọlé sáì wọ́n ṣe ní trash ní bẹ́ẹ̀ bò kéye ọmọ yọ kó lè pé ifá yìí yọ ìsọkúsọ ló sọ. YouTube Premium is. bẹ́ẹ̀ fídíò nìyẹn pé tó bá ti parọ́ kan tó bá ti fẹ́ dìbẹ́ dìrọ̀ yẹn wà á lọ parọ́ márùn-ún wá tẹ́lifí bá ti já irọ́ márùn-ún yẹn sìn gbogbo láyé sí báyìí tó ti mọ yẹn ń jà yìí ó tún wá lọ wá irọ́ mẹ́tọ̀ pọ̀ láti mọ dìbẹ́ di mọ́ fi dìbẹ́ dìrọ̀ bọ̀bọ̀ nítorí tí o yàtọ̀ sí kidnapping ọwọ́ ìjọba ló ti gbàṣẹ kí ni ó lè fún aláṣọ láti pé à òkè ìjọ tó olóòkọ ọmọ méjì kílẹ̀ kí wọ́n fi mọ̀ pé bóyá o kójú méjì lọ gan báwọn tí wọ́n béèrè lọ́wọ́ yẹn ni pé à àbókójú méjì lọ ni tó lọ fún àwọn kan ṣe kankan táyé pé àwọn táyé pé bóyá wọn àwọn ẹlẹ́mọ̀ rẹ pé àbó fún àwọn ọmọ kan ṣe kankan táyé pé wọ́n lu àwọn ọmọ kan ìwà tọ́jú àwọn yẹn káwọn ìbámu rò pé kún tọ́jú wọn ni ẹ wọ́n àwọn ẹ̀ṣẹ̀ lè rúmọ̀ ìpínlẹ̀ pé lónà so the point tí mo kọ́ mi jáde láyé ni pé tó o bá nídìí àwọn ọmọ tó o fẹ́ tọ́ tọ́ ọmọ bá wú ọ̀tọ́ go to motherless baby zone ẹ fún mi lọ́mọ méjì o ọmọ mẹ́wàá ni mo fẹ́ o ẹ dọ́kúmẹ́ǹtì ẹ kọ́ ọ lẹ̀ ìjọba ò lè trace ẹ rẹ́kọ̀dù lè wà fún pé ọmọ iye ọmọ báyìí wà lọ́wọ́ ẹ tí ẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ kò fún ní dọ̀nà sí wọ́n gan lọ́rùn ó gbọ́ ọmọ lọ́dún títì ó gbé padà lé ó gbé lọ́mọdé baby zone wọ́n á sọ pé òun ṣiṣẹ́ sí aráàlú iṣẹ́ tá àárẹ̀ ni tó ń ti yà níjọ́ rìn ìmọ̀ bá yà nìní gbogbo tó sọ yìí abẹ́ mi mo ṣe ronú torí ewu lóore tí ò lọ́pẹ́ nú irú oore wo nìyẹn oore tá a lè àkáǹtì ọmọ tó kó tá a lè àkáǹtì bí kan kú ni o bí ó yè ni o ibi tó ti àfọ́nìsí ni pé olóhùn òun wà lọ kó wọn bá àwọn ọmọ tó ń bí àwọn ọmọ gẹ́gẹ́ tó ń bí tátọ́ ọ̀nà pálọ̀ ó wà lọ kó wọn bá àwọn ọmọ títí yọ pọ́kẹ́ẹ̀tì títí yọ wọnú báàgì àwọn pásíjà ti bá lọ àwọn tó ti corrupt ó wà lọ kó wọn bá àwọn ọmọ tí ò ti corrupt ó wà ọgbọ̀n papọ̀ irú gbé ní bọ́wájú èmi sọ̀rọ̀ from experience ìjọ ìtọ́jú wọn wọ́n rántí ọjọ́ kan tí mo ní ṣíṣe ṣe mo ń ṣe ìrántí màmá tó bí mi mo ń ṣàdúrà fún wọn alájà kí ó gba gold wọ́n wá sí lọ́dọ̀ mi wọ́n wá ṣàdúrà wọ́n wá rí àwọn ọmọ tó pọ̀ tí wọ́n tú jáde nínú mímu wọn ní yóò ṣẹlẹ̀ ní wọ́n ti rí àwọn ọmọ yìí àwọn tí mo ṣàkíyèsí lábẹ́ bíríìjì ni wọ́n ní wáò àwọn tó ń ṣerú tẹ̀sí yìí wọ́n rí da àwọn ọmọ yẹn pọ̀ mọ́mọ́ tí wọn mo ní àwọn ọmọ yẹn àtàwọn ọmọ yẹn wọ́n jọ ń jẹun bìfọ̀ náà ṣé wọ́n sọ pé 2015 ni mo bẹ̀rẹ̀ ìgbà tó 2017 ìkan nínú àwọn ọmọ yìí kú torí ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ yẹn ni wọ́n yí mọ́ ní lọ́wọ́ gbà tí mo fi lọ sẹ́wọ̀n alákọ̀ọ́kọ́ tí mo lọ nítorí àwọn ọmọ yẹn. ẹ gbọ́ ó náà 2017 òun bẹ̀rẹ̀ kílókọ̀ ẹ̀ cng lápè dàbí kílókọ̀ ètò dálẹ̀ náà organisation kámọ jẹun gbé lóru ó lọ bẹ̀rẹ̀ 2015 2017 ó wá ń gbé òkú ọmọ lọ ó wá gbé ọmọ lọ ìjọba wa rí mọ́ òkú ọmọ lẹ́yìn mọ́tò ẹ̀ wọ́n wá sọ pé òun ló pa kó fẹ́ lọ lónìí ó ju gàtẹ́ sísọ ẹ̀ méjì ti lónìí nígbà tó yẹ pé ìyá ọmọ tó lọ mú tó mọ lè yẹ tó mú lọ lè yẹ ara rẹ̀ tó mú lọ lè yàbá rẹ̀ kó lọ tọrọ ẹ̀fọ́ ọ̀fíṣálì lọ́wọ́ wọn tíjọba ò mọ̀ sí ó wá sún òrùn di èmi ò lóyìn fún wọ́n sọ pé wọ́n parọ́ mọ́ pé ìwọ ló pa kí ló láti wẹ̀ mọ́ pé kí ìwọ ló pa ó yẹ kíjọba lọ sínú ilé ẹni wọ́n á kọ́ àwọn ìkú náà jáde wọ́n á mọ ìtàbí àwọn ọmọ yẹn ibi à gbogbo ló ti jẹ́ gbogbo táwọn yóò sọ ta ló gbéṣẹ́ fún ẹ kí ló fẹ́ fi wẹ̀ mọ́ pé wípé kẹ̀sí wọ̀ ló pa kí ló fẹ́ fi wẹ̀ mọ́ wípé kẹ̀sí bó ti mọ́ lọ àwọn kéékèèké nìyẹn kí ló fẹ́ fi wẹ̀ mọ́ wọ́n á lòdì tó lẹ̀ tí wọ́n ti ọjọ́ ń dẹ́ẹ̀dì pa nígbà tó tàbí àwọn ọmọ pàmò ẹ̀ kò sẹ́mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe bí wọ́n rúkọ mọ́ ní mọ́tò rẹ̀ náà kí ló fẹ́ fi wẹ̀ mọ́ ọ̀dọ́ fáwọn ọjà nìkan táwọn aláàlú nífẹ̀ẹ́ àwọn alágídí gbóyin àwọn gbẹ́rẹ́ síbáyìí kìíní tó tún ní fẹ́ẹ̀sì lára ìjọba tó wà lórí ìjókòó òun náà ló tún ní fẹ́ẹ̀sì ń bẹ̀ ó wá ń dọ́là gbogbo kìíní yẹn ó mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe tó wà ní ẹ̀sọ́ fún ẹ rọ́bìṣì ló ń ṣe
wọ́n á ní wọn pàrọ̀ ọmọ ẹ̀ wọ́n kó kó ọmọ ẹnu mọ́tò tí wọ́n bá ní ọ̀nà tó gbà pa ayé àwọn ọmọ yẹn tó bá ìlọ́nà tó tọ́ táyà pé mọ́tàlẹ́sì ló ti lọ gba ọmọ yẹn tí nǹkan bá ṣe wàá padà lọ síbẹ̀ nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ rìpọ́ọ̀tù owó àdọ́kúmẹ́ntì wà pé ó sì kì báyìí agbẹnusọ tútù báyìí sẹ́yìn pé ìjọba tó wọ́n mú ètò tí ẹ̀ sẹ́wọ̀n sẹ́yìn pé wọ́n dàrú ni ó ní wọ́n dàrú náà ọmọ tó bá sick ó sì kì í jọba yìí ok kí la ṣe afọ́nì medication agbẹnusọ tútù rẹ́kọ̀dì wà ń bẹ̀ ọmọ tútù ni wà á dìbẹ́ pé ọtún náà ni ó kù sí náà ní òde ìgbà pé alúlúlú kọ́mọ yóò tó kú dọ́kúmẹ́ntì ọtútù kò sí dọ́kúmẹ́ntì ọtútù kò sí irú kú tó pọ̀ mọ́ ó lè explain wọ́n kà kókò mẹ́rin mọ́ lẹ́yìn mọ́tò náà ni ọmọ wa kú sẹ́yìn mọ́tò tó wá fẹ́ lọ jù dànù ni kálẹ̀ pé bó ti sọ lówí pé òun tọ́ ọmọ wa kú nulẹ̀ ó wá fẹ́ lọ jù dànù àbí kò wà ní stamp kankan tí ẹ lè gbé lábẹ́ òfin tí wọ́n fi ṣe ọmọ yẹn nígbà tó yẹ pé ọ̀nà káwọn ẹgbẹ́ àdúgbò yẹn náà kẹ́ sọ́nà òfin ọ̀nà tó sàkófin ni ẹ̀mí ìlú wa fẹ́ gbọ́ wípé èsì wọn ló pọ̀ mọ́ wọn kúrò mọ́ ni ẹ wá sọ̀rọ̀ ẹ̀wọ̀n yẹn bí ẹni pé wọ́n kàn fìyà jọ wípé òun máa ń pa ẹ̀ sínú òkò tí mọ́tò sínú òkò ọkọ̀ tí wọ́n ti gbọ́ sínú ọkọ̀ tí wọ́n ti gbọ́ ọmọ. ṣebí yóò níwádìí tíjọba náà ṣe kó tó di pé ó dẹ̀wọ̀n wọ́n padà dá sẹ́wọ̀n. ṣe ìyàwó kan ló kú ọmọ mọ́tò àwọn náà lè ṣèwádìí àwọn náà ṣèwádìí ni wọ́n rí pé ọwọ́ ọkùnrin yọ̀ mọ́. ó jẹ̀bi ẹ̀sùn áfíríkà. pẹ̀lú àlàyé kò tí ẹ nílò àlàyé àyà yóò fẹ́ máa ṣe ẹni tó bá ní tírẹ̀sì lórí kéèsì yẹn kí wọ́n lọ sí kínní kí wọ́n dàfún kó kéèsì yẹn tó gbé dẹ́wọ̀n nítorí ẹ̀sẹ̀ wọ́n ti yẹn àtàwọn dàfún tabari case file yẹn taba go through ẹ wọn mọ pọkùnrin jẹ̀bi gbogbo yẹn sọ nísìn lójú wáyé bí ẹni pé kò jẹ̀bi ní tó tọ́ ló ń ṣe ọlọ́ngbọ́n lọ́mọ lójú títì ní tó tọ́ náà àbí ọ̀rẹ́ aráàlú kó lè bá ló ṣe dáadáa dáàdi ìwà ó rédíò ẹkún sí olúwa olúwa tó sọ yìí olórí kàmú kọ́ o káwọn tẹ̀ pé owó torí owó tó wà lọ́wọ́ rẹ̀ bí kì í ṣe àìmọ̀kó náà lówó dáadáa olùtà tó sọ olórí kàmú kọ́ o ẹ̀ pọ́nmọ́ tiẹ̀ gan kò tí ì wo skul sọ ìwà lọ́kọ́ ọmọ ọlọ́mọ ìwà kọ́ ọmọ mẹ́wàá yín kó 15 ẹ wo tó ṣe wọlé ọmọ sọ lórí ayẹfẹ́ jáde ká kó lórí ẹ bọ́ọ̀ bá ìdíbi ọ̀rọ̀ táyà ìdíbi ọ̀rọ̀ gidi yóò sọ̀rọ̀. àwọn tó wá kí ni lọ́gbà ẹ̀wọ̀n tó bá fún mi lówó màá wá tún mú owó tí wọ́n fún mi màá wá fi ránṣẹ́ sílé kí wọ́n bá mi fi tọ́jú àwọn ọmọ yẹn nínú àwọn ọmọ tí mò ń tọ́jú táàrí òbí wọn ìkan nínú ìyá wọn sì lọ sí ẹgbẹ́ ilé tí mo ti ń tọ́jú wọn ó sì ní kọ́ ọmọ rẹ̀ ju ẹrù síta látòrí fẹ́ǹsì ó sì mú ọmọ rẹ̀ lọ wípé mo bá lè kú síbi tí mo wà kí n kú síbẹ̀. ó ní àwọn tọmọ táwọn tọ́jú nígbà tó ń wálẹ̀ wọn ó ní kan lára àwọn ìyá wọn ó wá ọmọ wa jọ sórí fẹ́ǹsì nígbà ọmọ ẹjọ́ ẹgbẹ́ borí fẹ́ǹsì ìyá wa mú lọ pé olùyẹn balẹ̀kú tó ń balẹ̀kú síbẹ̀ kó wò kú síbẹ̀. jẹ́mi tó fi mọ̀ pé bígbà tó àìjà kàwọn ẹ̀mọ́ ìyá wa lọ́wọ́ ni inú àwọn ìyá wọn dùn sí sẹ́yìn ìyá lè dùn sí báwọn ti wà lọ́dọ̀ rẹ̀ kó a di pé wọ́n wá jọ borí fẹ́ǹsì. nọ́mà tì ní pé kó wọlé wá kó lè fọmọ wọn náà sọdọ́ níbi inú àwọn ìyá wọn dùn sí bó bá bá ọmọ ẹ̀ ti wà lọ́dọ̀ ẹ̀. olùwọ́n náà sọ mọ́rọ̀ yìí ó ń sọ pé inú àwọn ìyá wọn ọ̀pọ̀ àwọn ìyá wọn inú wọn ò dùn sí. wọ́n ní kan náà àwọn ìyá yẹn wá mú tí wọ́n jẹ́ alágbàtọ́ ni tí wọ́n jẹ́ alágbàtọ́ tí wọ́n gbéṣẹ́ fún wọn. gbogbo àwọn bí mi pè nígbà yẹn pé ẹrú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kí n gbájúmọ́ ayé mi kí n má gbé bùkátà tí kì í ṣe tèmi kí n má gbé wọn. mo gbọ́ tí wọ́n sọ lóòótọ́ ṣùgbọ́n mi ò lè tẹ̀lé nítorí pé nítorí wù mí láti ṣe orin kí n máa mú mi jínú lójú àwọn tó bá kú jẹ́ káàtó fún. wọ́n yẹ kẹ́ bí mi lórí pé ìgbà tí mo sọ àwọn mọ́ta tí mo mú wọn ǹjẹ́ mo ti ẹ̀ béèrè ẹ̀sìn wọn bí àmọ́ béèrè ọmọ ìlú tí wọ́n jẹ́ ara ọ̀ ní ìbéèrè ẹ̀sìn tí wọ́n ń ṣe mo kàn mú wọn ni randomly ìdẹ́nu ọ̀tọ́jú wọn. torí mo ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ orí twitter ń gbóná lọ́wọ́ mò ń trend lọ́wọ́ ń bẹ̀ tí wọ́n pè mí ní oníṣẹ̀ríà tí wọ́n pè mí ní alákatakítí. lóòótọ́ ni mo jáde fún ipò òṣèlú ṣùgbọ́n ẹgbẹgbẹ̀rún èèyàn lè gbé wọlé ipò bọ́lọ́run bá ṣe tán bọ́lọ́run bá sì ṣe tán ẹgbẹgbẹ̀rún èèyàn lè tàbí bọ́ ibi kí n má débẹ̀. I am not a desperate person. mo kàn máa wà determined lórí ibo tí mo bá fẹ́ ṣe ní tí mo rí kí n kojú bẹ̀. àwọn ọmọ tí mo wọ́n ń ṣàjọ yìí ilé tí ẹnìkan fún wa gbà náà nígbà tí wọ́n pọ̀ jù lé mi lọ tá a kó wọn sí ó ní space lápá ọ̀tún ó tún ní space lápá òsì mo wá bọ́ sí apá ọ̀tún tó wà apá ọ̀tún space yẹn mo yọ mọ́ṣáláṣí síbẹ̀ apá òsì mo yọ church síbẹ̀ báyìí láti máa ṣe tó bá di àárọ̀ láago 5 wọ́n á pè wọn tí wọ́n bá ti pè wọn a máa wà nílé ẹni tí ó wẹ̀ wọ́n á ṣàlùwàlá wọ́n á ṣe gbogbo ẹ̀ tó bá di 5:45 wọ́n á pè wọn tí wọ́n bá àwọn tó lọ school wọ́n máa múra tí wọ́n bá pè wọn tán agbègbè sílẹ̀ yẹn wà pààrà ni wọ́n pè wà lẹ́yìn airport àwọn tó ń gbá agbègbè yẹn gbà yẹn tẹ bá rí wọn wọ́n lè sọ fún yẹn pa so àwọn muslim wọ́n á kírun tó bá ti di aago 6 gẹ́gẹ́ gbogbo àdúrà tí wọ́n bá ṣe gbogbo tó bá ṣe wọ́n láti padà wọlé wọ́n á lọ take up wọ́n máa ṣiṣẹ́ lé àwọn christian wọ́n bẹ̀rẹ̀ morning devotion wọ́n máa ṣe bá ṣe nìyí. àwọn àlàyé ó sọ trash ó sọ òkú sọpọlọ confidence ó sọ pẹ̀lú gboyà ok kágbà pé ó dánwó ló wà lálẹ́ ó dáṣẹ lò ó bọ́ gbòòrò ó ń ká wọn mọ nígbà tó ń kó wọn ó wá kó wọn délé ẹ máa gbọ́rọ̀ o gbà tó kó wọn délé wọ́n rò pé muslim wà nù wọn christian wà nù wọn jẹ́ nǹkan mosque islamic mosque
vertical church tá a mọ̀ mọ́sálásí o ká ní pásítọ̀ tó bá sọ́ọ̀sì lọ sáré bóyè ní àbòyè dèpò sí purpose pé kó lè wà mọ́ kírun kó wà mọ́ lọ sọ́ọ̀sì lọ kó wọn ni. olóòkè ṣe fanatics ó lè káwọn ọmọdé òun tí wọn bọ sọ́ọ̀sì òun tí wọn bọ mọ́sálásí ó lè ṣe fanatics ìwọ ni ó lè mọ́ ní sọ́ọ̀sì yẹn tẹ́ o. Redeem ló kọ́ ni àbí catholic. Catholic ni àbí sí àná. sẹlẹ làwọn ni àbí deeper life. ó sọ pé nígbà tó kó wọn délé inú ilé mọ́sálásí wà bẹ́ẹ̀ o sì mọ́ kírun wọ́n sọ pé ẹ̀ka sọ́ọ̀sì. ó kọ́ ìdàrí kọ́tọ́ yìí láì níjọ rẹ̀. ẹ̀rọ ìkọ́lá ìdájọ́ kọ́ ọlọ́run tí ẹ̀ yé mi. then oh ṣe fanatics why introduce religion to this matter why religion. olùfẹ́ kọ́ wọn ọ̀fẹ́ lọ́mọ tọ́jú wọn bóyá wọn lè àwọn èlé ẹ̀kọ́ sí good education wọ́n lẹ́tọ̀ education òun kọ́ wọn òun tọ́jú wọn. why religion kí ni religion wá dà nìyẹn kí ni ṣọ́ọ̀ṣì kọ́ mọ́sálásí wá dà nìyẹn ọmọ tẹ́sí bá wù sínú wọn ṣé ibi tó ń sùn yóò àgbé ẹni kò tẹ̀lé ẹni gan ibi tó ń sùn náà lórí ìsàlùwọ̀lá yóò sì dá kírun bẹ́ẹ̀ why religion into this matter. mo muslim mọ̀ sọ bẹ́ẹ̀ bí olórí kúkú ń bà mí orí kan náà tó jáde tó ní ẹ bá wúlé adìẹ o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Dàpọ̀ Abíọ́dún ẹ bá wúlé adìẹ o ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ẹjẹ àpò ẹgbẹ́ kọ́mánì kejì pé òun nìtì ibi tí ọ̀gá ń sọ̀rọ̀ igbó kúmẹ̀ òun nìtì ẹ mọ bí muslim ṣe máa ronú òun kọ́ mọ́sálásí táwọn bí ọmọ síláṣí kọ́ ṣé àti wíwà fanatics wà mẹ́yẹn ó ṣe lè kọ́ mọ́sálásí sọ fún mi ó ṣe lè kọ́ mọ́sálásí sẹ́sì ló mú wa wá sí ṣé mú wa sórí ilé àbó mú wa bọ́lọ́ èyí tó bá fẹ́ sẹ́sì nínú wọn yóò gbé ẹni rẹ̀ kò tẹ̀ nídìí ẹni gan ẹgbẹ́ tó bá fi sùn tó bá ti jí yóò sàlùwẹ̀lá yóò kírun kò ní sọ́mọ anybody èyí tí mo bá sì wù kí kò ní sọ́mọ anybody kọ̀wé jẹ́ pọ́pọ́sì tó bá ti lọ́dọ̀ ẹ̀ nìyẹn wọ́n ẹ̀ka pé olóòsì fanatics oṣù kọ́ mọ́sálásí ẹ wá ní ẹ̀mú kan sọ́ọ̀sì náà dáa lórí sọ́ọ̀sì rẹ̀ àríwòye ayé bàbá abíára òun lórí sọ́ọ̀sì ìsọkúsọ ọkùnrin ti pọ̀ jù kí ẹ gbọ́ síwájú kó ipá ọ̀rẹ́ wọn bí mi nù. àwọn ọmọ kan wá bá nínú àwọn ẹ̀tàn jẹ́ Christian nítorí wọn mọ̀ pé Muslim ni wọ́n rò pé táwọn bá sọ fún mi báwọn di Christian àwọn di Muslim àwọn arójú rẹ̀ mi màá tún máa ṣe dáadáa sáwọn yàtọ̀ gbogbo àwọn ẹ̀tàn jẹ́ Christian wọ́n ní daddy we want to be praying like you let us be going to mosque I said no wọ́n ní daddy àwọn náà fẹ́ di Muslim mo ní no kò sáàyè ẹ̀rì di Muslim mo mú yín níta gẹ́gẹ́ bí Christian mi ì dẹ̀ mú yín nítorí ẹ̀sìn nígbà tí ẹ bá dàgbà tí ẹ bá di 18 ẹ lọ sí ẹ̀sìn tó wù yín ṣùgbọ́n ẹ ṣe wà lákàtà mi ẹ̀sìn tí kálukú bá ṣe lọ́dọ̀ mi. ẹranko ni ẹsẹ̀ ó ní òun yín níta tó kó ẹ̀tọ́ bí mi ò dẹ̀ mú yín nítorí ẹ̀sìn wọn náà sọ pé mi ò dẹ̀ mú yín nítorí ẹ̀sìn ó mú nítorí ẹ̀sìn ó sì kọ́ mọ́sálásí fún wọn ó lè kọ́ mọ́sálásí fún wọn. kí ni ẹ mo wá mú yín gẹ́gẹ́ bí kíní ni láì di 18 yálẹ̀ mẹ́sì mi ì dẹ̀ mú yín nítorí ẹ̀sìn ó dẹ̀ mú wọn nítorí ẹ̀sìn ó dẹ̀ kú ẹni ó dẹ̀ àwọn mọ́sálásí torí kọ́ ló ti mú wọn torí kọ́ ló làwọn wọn sẹ́. n gbọ́dọ̀ máa ṣe ẹ̀yìn yàn nílé orí ọmọ oníṣẹ̀dá orí ọmọ alákatakítì orí ọmọ ọ̀rẹ́ gúnmi orí ọmọ ọ̀tá kìrìsìtẹ́nì ṣé tó bá jẹ́ wípé mo jẹ́ ọ̀tá kìrìsìtẹ́nì ta ni ó bí mi tí mo bá sọ gbogbo àwọn ẹ̀dì mùsùlùmí ohun yẹn sì wà ń bẹ̀rù láti padà kọ́lé fún wọn tí mo bá sọ gbogbo àwọn ẹ̀dì mùsùlùmí lẹ́nu ta ló fẹ́ bí mi ẹ bá mi kà lọ bí mo ṣe ń rí àwọn ọmọ yẹn nìyẹn mo ti ní 7 tẹ́lẹ̀ mo ti ní 12 nínú àwọn ẹ̀bá tó ti wà ní yunifásitì èyí tó ṣe nursing wà ń bẹ̀ èyí tó ṣe aeronautical engineering ó wà ń bẹ̀ agric extension ó wà ń bẹ̀ political science ó wà ń bẹ̀ mass communication ó wà ń bẹ̀ èyí tó ṣe law ó wà ń bẹ̀ these are the children I pick from the street èyí tó ṣe cyber security ó wà ń bẹ̀ these are the children I pick from the street without asking what is your religion. ṣàǹgbọ́ èyí tó di dókítà ó wà ń bẹ̀ tó di nọ́ọ̀sì ó wà ń bẹ̀ èyí tó di adájọ́ tó ti wà ní supreme court l'Abuja ó wà ń bẹ̀ èyí tó wà ní kíní kan ó wà ń bẹ̀ èyí tó ti di barista ó wà ń bẹ̀ èyí tó ti wà mọ́ṣúárì nǹkan tó ń bọ̀ pẹ̀lú mọ́tò ń bọ̀ lè wà ó wà lájú lọ́rùn àwọn ìtàn ti padà nǹkan ń bọ̀ làwọn wà. What is your tribe? Mi ò bí wọ́n lẹ́nu tẹ̀. Mo sọ iye tí mo san fún owó sùn àwọn ọmọ yẹn ní tán. Mo ní àwọn kan bẹ̀ tó jẹ́ pé ẹnì confam Maria Ayọ̀bámi Israel Ẹbí gbogbo àwọn tí mo dákọ̀ yẹn they are not Muslim they are Christian. Ẹ wá béèrè ní gbogbo Ọ̀yọ́ state lónìí. Any orphanage home tẹ́ ẹ bá rí tó jẹ́ pé Christian lónìí tó jẹ́ pé àwọn ọmọ Mùsùlùmí tó wà bẹ́ẹ̀ máa ń kírun ẹ mú wá kí n gbọ́. You can never see an orphanage home owned by Christian ó jẹ́ pé ọmọ tó wà bẹ́ẹ̀ ó ń kírun ó ń lọ mọ́ṣáláṣí ó ń gbààwẹ̀ Ramadan ó ṣe ògùn tẹ́kí Mùsùlùmí ṣe no you can never see it. tí o ń gbọ́ oníkòsí orphanage home tẹ́lẹ̀ tí wọ́n lọ tí oníkòsí orphanage home tẹ́ máa rí tẹ́ pé ọmọ bẹ̀ ó ń kírun ó ń lọ church ó dẹ̀ tún gbààwẹ̀ Ramadan nígbà yìí pé kò ń ṣe torí àsìkò orphanage home múlẹ̀ irú ọ̀gá lẹ́yìn tó fẹ́ tó dálẹ̀ yẹn kò ní ṣe pẹ̀lẹ́ sí rárá ìwọ lórí ìlú òpè lò mẹ́sìn mọ́ wọ́n máa tọ́jú àwọn ọmọ wẹ́fọ́ ní good education good health good everything why religion. àti tí ẹ̀gbọ́n kì í ṣe orphanage orúkọ sẹ́ni ẹ̀kan tó fún lálẹ́ àti àdúgbò àwọn. àbí tí ẹ̀gbẹ́ tí wọ́n ṣe orphanage
torí kò sẹ́ni ẹ̀kọ́ tó fún láti àti mọ̀ ọgbọ́n káwọn mọ̀ so ó náà fẹ́ ṣe bí ọ̀rẹ́ fanijom ni táwọn ṣe bí fanijom ó gbọ́dọ̀ lo standard fanijom orí kò sọ fanijom tí tó kọ́ ṣọ́ọ̀ṣì tó kọ́ mọ́sálásí tí ní káwọn ọmọ ìgbàwẹ̀ tí wọ́n fẹ́ pa àwọn ọlọ́mọdé àrùn yẹn sáwọn làwọn ọmọ ẹlọ́gba ni àbí àbọ̀kùnrin lè jẹ́ ni àwọn fanijom àwọn ọmọ 13 20 àwọn ọmọ 4 5 ẹ̀rú wọ́n fọmọ ìgbàwẹ̀ tí ó gbé lẹ́nu pópó níbẹ̀ mùsùlùmí ni àwọn ọmọ 4 years 7 years 8 years 10 years 11 years 12 years 30 years àwọn tó wà lọ fanijom wọn ojú àlejò tó bá dàgbà jù bóyá 17 15 16 ni làwọn tó wà bẹ́ẹ̀ náà àwọn tó dàgbà jù nìyẹn àwọn ọmọ 10 5 2 4 6 àwọn sáwọn tí mo gbàwé nìyẹn sáwọn tí mo kọ́nu nìyẹn wọ́n àti mùsùlùmí tẹ́tẹ́tẹ́ yakumẹ́kọ̀ báyìí náà pẹ̀lú safari idiom tẹ́ẹ̀madé tí ó ní mọ́sálásí tí ó ní ṣọ́ọ̀ṣì tí ó ní yàrá tó yàrá káwọn ọmọ gbàwé tí purpose tẹ̀lé káwọn ọmọ ènìyàn ni ó sọ sókùnà pẹ̀lú confidence ó sọ ọ̀rọ̀ tí inú pẹ̀lú gboyà so ó fi yàn kọ̀ndẹ́mu ní tó sọ ìsìn ó fi ń pèsè tiẹ̀ ààyè fanijom fanijom sí lọ́màtìn ìwọ́n tó ń ṣàbùnà máa wọ́n á fi tiẹ̀ kọ̀ndẹ́mu àwọn tó ṣe lọ́màtìn tẹ́gẹ́ fanijom ọmọ tẹ̀lé tó gbọ́dọ̀ wà jù bẹ́ẹ̀ 15 years now àwọn ọmọ tó wá ti dàgbà ń bẹ̀ tẹ́gẹ́ kékeré àwọn náà ti fún wọn ti fi iṣẹ́ tí wọ́n mọ̀ ṣe wọ́n ti fi mí sí wọ́n ti fi mí sí school ní òtún wà níṣẹ́ tó wá ti kọ́ ọ́n ti jáde ọtí 18 àwọn náà ti program fún àwọn nǹkan báyẹn but àwọn tó pọ̀ jùlọ fanijom àwọn ọmọ kéékèèké ni sí ẹni wọ́n ní kọ́ lọ́mọ kírun yẹn kọ́ mọ́ gbà wẹ̀ wáyé táyé muslim ìrònú náà wọ́n kọ́ ẹ pé wọ́n sọ síwájú ọ̀rẹ́ ti ń gbọ́ tí mọ́jọ́ ti fẹ́ mọ́ bíbí inú. tó bá dìgbà Christmas máa celebrate Christmas wọn tó bá dìgbà Easter máa celebrate Easter fún wọn tó bá dìgbà wẹ̀ máa celebrate Ramadan wọn tó bá dìgbà ríà máa celebrate ìyá fún wọn. ṣàlọ́ bí ọ̀ celebration wèrè dáàdì gà Christmas yìí celebrate Christmas dáàdì gà dákẹ́ ìdìdìrín ẹnu nígbà ọ̀yá ṣé nígbà tí ó sì Christmas tí ó sì léyà tí wọn ò jẹ́ ẹ̀mẹ́ta lójúmọ́ tí wọ́n á ṣe Christmas ìfọ́jú wọn ò jẹ́ oúnjẹ lọ ni àwọn fanidom kò sí Christmas wà wọn ò jẹ́ wọn ò sì fẹ́ràn jẹ́ ó sì á di pé ó celebrate níbi òun jí tí wọn celebrate àwọn sọ̀rọ̀ gbèsè ayé rọ̀nù ọ̀nà tó mú social life pé ká máa celebrate kí ká àtọ́ celebrate ṣe purpose tẹ́mi káwọn sọ́mọ́ ní ìjẹ̀mú nìyẹn ní celebrate ilé ayé fún wọn àwọn nǹkan tí òkè sàgbàtì tó mú bí advantage. What's beyond this? kò ní celebrate ọdún eégún fún wọn àbí celebration ọdún kí sáà mùsùlùmí ó ní celebrate ọdún eégún fún wọn ṣe bí bàdàn ló wà eégún sí lè wọ́n bàdàn. ẹni mo kọ́ lọ́mọdé kọ́ lọ́sí kọ́lé fa àbí kọ́lé ògùn ó ṣe celebrate ọdún fa fún wọn. fẹ́ẹ́ tó tọ́ ó ṣe fanatics ó yẹ kó mú tíṣà sẹ́nà mọ́ kó lẹ́yìn wọlé tíṣà sínú wọn o àbí ìṣàlẹ̀ ìkàdà ẹ̀rọ kan celebrate ọdún lóyà fún wọn àwọn dìde ní ẹgbẹ́ náà wọ́n ti mọ ìjọba ẹ̀sìkẹ́ ti múlẹ̀ bí èèyàn gidi. mo lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n gbẹ̀yìn tó lọ lọ́hùn gbogbo ẹ̀yin olólùfẹ́ Yomi Hamzat ní Nàìjíríà àti lókè òkun mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ nǹkan káwá tẹ̀ nígbà lọ́wọ́ mi o ẹ jọ̀ọ́ àwọn tí wọ́n rẹ̀ sí báwọn ènìyàn pẹ̀lú kúrú èmi gbọ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lónìí yẹn ní ìní gbà o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú evidence wọn jáde láti kó bá tó ẹ má sọ pé mo fọlọ́pàá gbéyàn lórí ọ̀pọ̀lọpọ̀ ibú ni wọ́n ti bú mi ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ mi heart on that ọ̀rọ̀ bú mi I will act on it. tó bá ti gbọ́ tó bá ti gbọ́ ọmọ àlè ni ọ́ ó ṣe mọ́ sẹ́jọ́ ṣe bórí ọdún tí ó ní ọjọ́ tó fi ti aládùn mọ́ ìyàgàn kú bí 7 days kọ́ ló tó ti mọ́ ìyàgàn kú ewúlẹ̀ sí ìyàrá náà ní bíyàn ẹ̀ bá ti bíọ́ ọmọ àlè ni ẹ̀ bá ti bíọ́ tó bá ti wá bíọ́ tó bá ti gbà ọmọ àlè ni ẹ̀ tó lọ sọ lórí olórí ẹlẹ́jọ́. sọ́ọ̀tì mọ̀ fún òun ní wọlé àbíkó yé mi orí títà ìbá ti tó káwọn èèmọ́ bí òun torí wá bí òun ò ní gbà bẹ́ẹ̀ ni ó lè tìmọ̀ kó òní wọlé sọ́ọ̀tì kó òní wọlé kó tóun bá ti wá wọlé òun àbẹ̀rẹ̀ kéésì pẹ̀lú àwọn èèyàn sí kéésì bàbá ti tán ni mo sì kéésì ó lọ gbá wa àpàbí ọlọ́ba jámi ó gbá mẹ́sì bàbá àwọn àwọn olùtí ẹ̀ka ìgbé ganan àwọn tó yìí sọ̀rọ̀ yìí náà ó ní táwọn náà rí àbí ṣe tẹ́ ò bá rí pé ń pàṣẹ kan ṣé wọ́n fi kẹ́yẹ lọ ṣá tó wà mọ̀gúnmírí tó sọ pé mọ̀gúnmírí wọ́n wò ní pàṣẹ wọ́n sì láwọn kankan tí wọ́n rí táwọn náà fi sọ bẹ́ẹ̀ ó ti bọ́ síwájú. apárí lọ́jọ́ yẹn mo ń lọ òun ló bá mọ́tò mi pé òun fẹ́ wá rí mi nípa ní lọ́fíìsì ọjọ́ tó dọ́dọ̀ mi ó lóun fẹ́ tọ́jú báìbù sísàlẹ̀ kóun tó gòkè wá bá ní lọ́fíìsì èmi kan wá ní kó mú lọ́wọ́ ẹ̀ tó ń lọ bá òun yẹn ó ti fi báìbù sí ní máṣínì small báìbù tó ń kún Gideon wọn á fún wa nígbà táwọn ní secondary school báìbù Gideon yẹn ó padà lọ sàlẹ̀ lọ́wọ́ ìgbà tó dọ́dọ̀ mi ó fẹ́ máa bá mi sọ̀rọ̀ ó yẹ kí n jọ kí n gba òun mo ní báìbù lọ́wọ́ ẹ̀ wọn ni wáò yẹ Christian ó ní ẹ̀sán nígbà ní pastor mo ní má sọ kankan mọ́ mo ti gbà wọlé he was wondering why mo sáré gba wọlé báyìí mo ní because I'm a pastor I needed the pastor beside me ó wà lọ́dọ̀ mi ti sìn o. iṣẹ́ ẹgbọ́n tó sọ ó ní ẹnìkan ó wá bọ̀ níbi iṣẹ́ ok ẹni àwọn akọ́tọ́jú báìbù wà pàlọ́ báìbù kí ló mẹ́rin yẹn tó báìbù ó ti mọ̀ pé ẹ̀ tó fẹ́ lọ báyìí fanatics muslim ni. meanwhile kò mọ̀ pé station ti ẹ̀yẹ ó tún ní ìdíkò ní pastor tó tí o máa ń ṣe christian program ó ṣèyẹ fún business ti ẹni organization ló ṣèyẹ fún ok kí ló mẹ́rin yẹn tọ́jú báìbù nìṣàlì ó ti wò pé ẹni yìí fanatics muslim ni kò ní fẹ́ nídìí christian ó ti wọ́n bọ̀ kò mọ̀ pé ó nídìí christian sí media ẹ̀ torí pé media organization
àwọn Christian program kí náà gbúdọ̀ wà tí ó mọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn Christian like náà tí ó mọ̀ ṣẹlẹ̀ tí business ẹ̀ lè ba balance ló ṣe fi ṣe yẹ mọ́mú mara advantage mọ́mú wa síbi àwáwí mọ́mú yẹn láwáwí kò sí mọ́gbẹ́ bí organization tí ó sì Christian section tí ó sì Muslim section bó ṣe wà nìyẹn. pàṣẹ wíwọ́dà fídíò nǹkan fake ọ̀nẹ́. lọ́dún yìí mo fẹ́ràn ẹ̀ lọ Mẹ́kà torí pé owó ẹ̀ tí màá lọ Jerusalem ò pé mo stop àwọn tí mo fẹ́ràn lọ Mẹ́kà pé ọdún tí mo bá rówó ní Jerusalem náà máa ń lọ. èyí ni ẹ gbọ́ sẹ́mi bọ́ọ̀lù sọ ọ̀rọ̀ lọ Mẹ́kà ọ̀rọ̀ lọ Jerusalem èmi làgbọ́n lọ́wọ́ Mẹ́kà lọ Jerusalem ó ṣe kówó fún wọn ta ló gbéṣẹ́ lẹ́yìn fún ẹ ìfọ̀n bí bọ́bá ìkànnì pàwọ́ kà mú lọlẹ̀ ó yá mo dákọ̀ pásítọ̀ méjì péré tá a lọ kọ̀ fáwọn lọ́wọ́ pé yá àtòótọ́ o orí yomi náà lọ Jerusalem máa yìí mi ò mọ báwọn bí yẹn ṣe rí báyìí ó rí kí ni mo rí kò sí Christian tó mú Jerusalem compulsory gẹ́gẹ́ bí àyè Muslim ṣe mú yìí Christian mú Jerusalem compulsory Christian lọ sí Jerusalem gẹ́gẹ́ bí tourist Christian tó bá lówó tó kẹ́wò pé kó o lọ sọ́lùdé ló lọ sí Jerusalem kò sí bá àtọ́lọ́ Jerusalem tó lọ kò sínú òpó ẹ̀sìn wọn. kò sínú òpó ẹ̀sìn wọn ẹni tàbí lọ Jerusalem kò kí ṣe mọ́ọ̀sì fún wọn wọ́n yẹ tí wọ́n wá sọ di mọ́ọ̀sì fún wọn pé kí láti Muslim ìmọ̀ká nínú Christian Jerusalem ṣé o gbọ́ orí tọkùnrin sọ ni ẹ bá gbọ́n tẹ́lẹ̀ ìwé ó ti wà lópọ̀ ìlú sí mùsùlùmí pé kí wọ́n lọ Mẹ́kà yẹ́s sọ àlópọ̀ ẹ̀sìn Christian kí wọ́n lọ Jerusalem wọ́n yẹ kọ̀ọ̀pọ̀ sí Jerusalem for Christian so ẹ wà máa gbé tó orí Christian yẹn ó lò fẹ́ràn ó ní so àwọn Muslim tó wà fẹ́ràn wọ́n wá ní pé owó tó wà lọ́wọ́ tó láti ná Christian wọ́n wá wulẹ̀ rẹ́ Muslim náà tí wọ́n gbọ́rọ̀ yẹn Christian tí Christian olùwọ́rí tó ń bẹ̀rẹ̀ Jerusalem rí Christian kò gbàdúrà rí kó a fi Jerusalem síbẹ̀ gbọ́dọ̀ Jerusalem ẹ̀yin lẹ́mọ́ gbàdúrà lẹ́mọ́ fi mọ́tà síbẹ̀ nígbà yìí kó ti wà lóko ẹ̀sìn sí ẹ̀yin lẹ́mọ́ gbàdúrà lẹ́mọ́ wákọ́ lẹ́mọ́ gbàdúrà kó kọ́lọ́ lè jẹ jáde fàlà nígbà yìí kó wà lóko ẹ̀sìn sí Jerusalem wà lóko ẹ̀sìn Christian ní tí ẹlẹ́sìn wà kọ́bọ̀ sí wọ́n kọ́bọ̀ sí ẹ̀ fún nítorí pé òrùwò rẹ̀ òrùwò rẹ̀ Muslim ọkùnrin yìí ọlọ́gbẹ́ lọ́lọ́dẹ agada pàtàkì ti pààrà oògùn ẹnu pọ̀ wẹ́nu ẹnu pẹlẹbẹ bíi ìdí bàtà. the same hour tí wọ́n fi ṣe Christian prayer iná wọn fi ṣe Muslim prayer lágídí. ìyá níwẹ̀ Christian ni wọ́n dẹ̀ sọ fún mi pé bàbá àwọn gbìyànjú láti lọ Jerusalem kó tó kú ó dá àwọn gan lórí ẹ̀ wọ́n ní tí wọ́n bá lọ nínú ayé ilé ẹ̀kọ́ lọ. ìyá ní wrong match the day I told him that I paid that the day I told her that I paid that she's going to Jerusalem this year she went to Jerusalem. so gbogbo tó sọ yìí ìyá níbẹ̀ mo ní bàbá ìlú ọ̀gá ìlú Jerusalem mo ní section Muslim ládùúgbò Christian lágídígbò àlàyé ọ̀rọ̀ business lẹ́tọ̀ tó sọ yìí gbogbo tó ń ṣe yìí gbogbo tó ń ṣe báyìí ó ti di business strategy láti polówó àgídígbò rẹ̀ ní gbogbo tó ń ṣe yìí kò sí mídíà tìlú rẹ̀ ò sí náà ó dáa nígbà tó wọ̀ pé sẹ̀sẹ̀ kò ní pawọ́ fún ọ wáyé tó wulẹ̀ yìí tó ní sẹ̀sẹ̀ lẹ́sà àgídígbò kò ní section bẹ́ẹ̀ náà kò ní abaláwo bẹ́ẹ̀ bó ti gbà ọ̀dà ìpínlẹ̀ ò ní pawọ́ fún mi tí ẹ̀rọ fún dúró ní Christian and Islam tó pawọ́ fún ọ tẹ́lẹ̀ tó fẹ́ balance everything o fẹ́ wúwa last normal human being normal humanity tó fẹ́ sọ̀tún sọ̀tún life bí yẹn kan tó bá dé studio Ayéfẹ́lẹ́ ìsọkọ́sọ́ àti ìwà ìṣẹ̀ṣẹ̀ wà mí náà tó ń design tó dẹ̀ tó ní kẹ́lẹ́ fi hàn ti studio tiẹ̀ dà àní fanatics ní ọkùnrin ìjọ mọ́mọ́ àṣọ̀rọ̀ normal tiẹ̀ tó sọ̀rọ̀ business gbogbo tó sọ yìí business ni ó dá rédíò lẹ̀ ó dẹ̀ ní sectionary Christian ẹ̀yẹ ayé ìgbàgbà Christian ẹ̀yẹ ìgbà tí Muslim dàdé fọ́kọ̀ keyboard sọ̀rọ̀ síwájú ibi àrùn gómìnà mọ́lẹ́kọ̀ sọ ó kàn ń waste time mi ni. broadcaster professional broadcaster not just broadcaster and even the media executives one of the media executives to reckon with the southwestern part of the country ó jẹ́ kan nínú wọn ẹ má ṣe mistake ẹ má ṣàṣìṣe àwọn èèyàn ní kí n má máa fáwọn èèyàn ní sí wọn eléyìí rà ìpínlẹ̀ yìí nítorí àwọn ọmọ mi tó lọ́jọ́ ọ̀la wọn ní láti fún mi lésì I could remember very well from the marketing department to news department I was not even aware of it láàárọ̀ ọjọ́ yẹn mo rí bọ̀ wálé àwọn bàrà láti wọ́n kó OB material wa that is outside broadcasting equipment wọ́n kó sínú àgídìgbò van níbo lẹ́nu wọ́n làwọn lọ UI ilé ìṣẹ̀lẹ̀ ní ẹ̀rọ sí ilé ìwé wa wọ́n làwọn lọ sí this event center tó wà nínú UI conference center wọ́n ní àwọn Muslim ṣe program kan bẹ̀ wọ́n dẹ̀ invite àwọn káwọn akọ́bà wọ́n ti sanwó fún marketing ok láyọ̀ lẹ́dọ̀ àdéhùn ẹni tí ìwádìí program ìmọ̀ àtúnṣe ìmọ̀tẹ́gbè. ṣe gbọ́dọ̀ yẹn ó rí wọn tó kó OB equipment outside broadcasting equipment wọn kó jáde ó wá ní ibùdó lọ fún àwọn Muslim fẹ́ ṣe program nínú UI ẹgbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbóhùn náà so possible wọ́n fẹ́ ṣe program ìwọ ọ̀gá dẹ́gbọ̀ ó wà níbẹ̀ kí ni program wa all about kí wọ́n ní wá sanwó fún wọn kí wọ́n tó lè kí wọ́n sanwó fún wọn kí TV radio station ó tó lè jáde lọ sí nǹkan yóò mọ̀ tó fẹ́ lọ sí bẹ́ẹ̀ yóò bóyá ó jẹ́ something of people's interest wọ́n ní láti ẹni broadcast kan wọ́n ò sẹ́yìn tí àwọn èèyàn ní interest ni Muslim kan ṣe program sáyẹn ní irú program wo ni sáyẹn ní interest mẹ́ẹ̀
kò ní sọ wá pé o mọ̀ pa program yẹn ok kárí mọ̀ bẹ́ẹ̀ o mọ̀ pa ìtẹ̀lẹ́ àbí àárọ̀ ọjọ́ yẹn o ti mọ̀ pa ìpè gómìn bọ̀. màá mú sí fẹ́ program wo ni o ní béèrè kò pọ̀ nípa béèrè náà ṣé wá sí ni àbí yóò sàn program tó fẹ́ sí ó ní what's the program is all about ok àṣẹ gẹ́gẹ́ bí ọ̀gá ok pé àbúrò adé bá sírù ibo ló ń lọ ọkọ̀ pé kálá ọmọ ẹ̀ ibo lẹ́ ń lọ afẹ́ dénú ui ni wọ́n fẹ́ ṣe àmúṣe fẹ́ program kan bẹ́ẹ̀ ọ̀gá wà níbẹ̀ ká program wo ni yẹn náà àpètè àbí ìpè program tá láwọn ò mọ̀ wọ́n fún kiri ọgẹ́ ẹ̀sìn lẹ́yìn program tó lọ sí ṣé wà ó kè ṣá ẹgbẹ́ o ẹjọ́ sọ pé kí wọ́n fẹ́ fàyàn láì sọ̀rọ̀ mi. ó tẹ̀ jókòó ó tẹ̀ sí tèmi lọ mo kó òbíṣẹ́ mo tún lọ bọ̀ mí wọ́n gba tó di àárọ̀ ọjọ́ kejì mo wá fún ṣọ́kà wa no asàbọ̀là wọ́n ṣe program yẹn lọ́wọ́ ìbò wa ní pèlè pé ọ̀gá mo máa rí gẹ́gẹ́ bí mo ní ọ̀gá tí a lè bí ìgbésí wa bí sàmúlí kúmi ẹjọ́ máa sábọ̀ ó ní ó fọ́ ìgbà òfin báwo ló ṣe ń wò èyí fẹ́ mọ báyìí mo fẹ́ mọ tí wọ́n sọ mo fẹ́ mọ bóyá ìṣègùn máa ń bí láìpẹ́ ọ̀sẹ̀ nìkan ẹ̀rú báyìí náà ó ṣe sọ pé orí kúmi bí báwo ló ṣe rí báwo ló ṣe ń wò tó sọ̀rọ̀ tó ṣe ó dàgbé máa sọ̀rọ̀. ṣẹgbọ́n ẹ̀dùnú ti tọ́lá yín múlẹ̀ ìgbà kan tó débẹ̀ ló ṣe pé ní pé ṣe ìlú wà bíṣá. mùsùlùmí pẹ̀lẹ́tẹ̀ gbogbo tẹ̀ kí yàrá òfò gbà tẹ̀tẹ̀ díbẹ̀ wọ́n ṣe tó pé pé gómi wà mí. nínú àwọn bí a di tó wà ní àwọn olówó àgbẹ̀ ó ní àwọn muslim ní wọ́n tàdé sí i ó ní ọ̀dà jẹ́ ní àdìrà máa lọ́jọ́ yẹn ìgbà tó dára ọjọ́ kejì èmi wà lórí sect mo ṣókà wá ẹni mò ń ṣe lọ́wọ́ wọ́n á ní pé èyí ni wa kò sí ní pépà náà mo ti bá sọ̀rọ̀ kan pé àmọ́ tó ṣẹlẹ̀ o Gumi wá sí University of Ibadan lánàá o wọ́n sì bẹ́ẹ̀ ti kàn bẹ́ẹ̀ o ó bá ní Gumi wá sẹ́ni Gumi ẹ̀kọ́ wá ní sẹ́ni Gumi jẹ́ kìnìún sẹ́ni Gumi ṣe kìnìún kan ní onígun wá bẹ̀rẹ̀ náà ibà ní Gumi padà Saudi Arabia tíjọba òbí léèrè ó dágbára jùjọba lọ ní mo ní ọlọ́pàá náà tó ṣe Gumi wá bẹ̀ Gumi wá tí ní ọlọ́pàá ti sọ kí ni Gumi wá ṣe yíwa èmi ni mo rí sẹ èmi ni mo question is coming down there dáadé wọn á ní kábàámi pé ọmọ tó lọ wá wọn wá lọ pé Buhari wá sórí show wọn wá ní kò report ibi tí mo ti sọ̀rọ̀ pé Gumi wá ní wa kódà àwọn àbẹ̀ tí mo rí bá sí is our radio station. ibi tí mo lọ nìyẹn kò tiẹ̀ ibi tí mo lọ mọdé yẹn ó ti dàbà yẹn ó sọ pé òun dẹ̀ tún mẹ́sẹ̀ pé àwọn wà ń bẹ̀ ó ní àwọn mẹ́tọ́ wọn sọ pé rédíò tiẹ̀ ló wá rí fáà sí sọ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ àwọn ikọ̀ wa wà ń bẹ̀ ṣùgbọ́n a wà ń bẹ̀ yẹn ọ̀rọ̀ jíjẹ ọ̀rọ̀ ni àti pé rédíò tiẹ̀ wà ń bẹ̀ bí àwọn òṣùpọ̀ Yorùbá àti pé wà ń bẹ̀ ẹ wà ń bẹ̀ náà nìyẹn torí wà wí ẹ̀ ó kàn sọ̀rọ̀ lórí láti fojú ọ̀rẹ́ mọ́ wa àti pé ṣe wà ń bẹ àti pé wà ń bẹ ẹ wà ń bẹ náà nìyẹn torí o wà wí ẹ ìwọ náà sọ pé kó tọ́ láàárọ̀ obìnrin onímọ̀tò ọ̀lẹ́sùn gàmù kan bí ẹni pé o mọ̀ ń pa ẹ̀ ok ètò mi fún abẹ́ẹ̀ ti bí àwọn èèyàn ni programu tí wọ́n ṣe yẹn wọ́n mọ̀ àwọn oníyọ mímọ̀ nípa programu yẹn wọ́n sì mọ̀ pé Gumi ń bọ̀ ok why tí ẹ pé ó ní àṣírí kan tó wà láàrin Gumi àwọn Gumi Edoniki àtàwọn mufti oníbẹ̀rẹ̀ yẹn tí ẹ pé wọ́n ti wà gúùpù kan wọ́n tó jẹ́ pé irú programu yẹn broadcast iléeṣẹ́ àgídìgbò nìkan ló wà ní pẹ́sẹ́ǹtì yẹn wọ́n tó jẹ́ pé iléeṣẹ́ àgídìgbò nìkan ló wà ní pẹ́sẹ́ǹtì yẹn kò sí iléeṣẹ́ rédíò mi bẹ́ẹ̀. kò sí tí òfin iléeṣẹ́ rédíò mi bẹ́ẹ̀ so definitely wọ́n fẹ́ pé kí n tó wà lórí jẹ́ secret kódà ó lé mẹ́rin rí pé ó lé ìkíni yẹn lé rí pé mo ò jẹ́ ó ya fọ́tò èyí tí wọ́n sọ yìí fọ́tò tí wọ́n sọ pé orí ẹmú abẹ́ yìí inú fídíò táwọn kan ní fóònù rìkọ́dù ni wọ́n ti àdáàtì fọ́tò yẹn jáde nínú fídíò náà ti yọ wọ́n ṣe kí ni yẹn in a closed door wọ́n fẹ́ kẹ́ni yẹn kó mọ̀ wọ́n kàn wá pé orí yọmí wọ́n pe pé ọ̀dọ́ wọn ipe fọ pé káwọn kan lè fi dọkumẹ́ntì ẹ̀ torí wọ́n rí pé ara àwọn ni ipe àṣírí àwọn ó sì bò lọ́la muslim fẹ́lú àwọn náà sì pé iléeṣẹ́ orí yọmí síbẹ̀ bí òní orí yọmí èèyàn dáadáa ni ọ́ èèyàn gidi ni ọ́ the live broadcast ní fẹ́ ṣe ń bẹ̀ ṣe broadcast ẹ̀ live now gbogbo bí mítì yẹn ṣe lọ wọ́n broadcast àwọn èèyàn náà ká gbọ́n tí wọ́n ṣe ń bẹ̀ ẹ tẹ̀ ẹ̀dí tiẹ̀ ni o ẹ gbèbí tí wọ́n sọ̀rọ̀ sí ìdàrú ni o ẹ jẹ́ agbọ́n tó sọ ń bẹ̀ live from them live from Gumi live from gbogbo àwọn tó wà ń bẹ̀ not that ẹ lọ ìgbà tẹ́ lọ kílẹ̀ broadcast ní tẹ́ kó máa bẹ́dà ẹ náà lẹ́kọ̀ọ́ fi sọ pé àwa ń bẹ̀ what the meeting is all about nobody tó lè fún wa ní information ṣe rí ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀ àwọn sì sọ tiwa fún àwọn táwọn náà bá lè ronú ṣùgbọ́n àwa sọ nísìn ẹja mẹ́rin tá a súnmọ́ ẹja mẹ́rin tá a lisa ẹja mẹ́rin tá a sọ̀rọ̀ fún láti lójú mọ́ lójú ìjọba ìpínlẹ̀ ilé ìgbà ẹnu tán tààdọ́ lọ sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ̀yìn tèmi ẹ̀rí bó ní agbára mo mọ̀ọ́mọ̀ fi lára balẹ̀ ní kẹ́gbọ́n títa lọ́lọ́ sọ
yóò wá ṣàlàyé fún yín lẹ́sẹẹsẹ nítorí pé kíni mi ì mọ bí èèyàn ṣe máa ń ronú báyẹn kò tí yé yín ṣùgbọ́n kí gẹ́gẹ́ ni tó ń do ta lọ́lọ́run ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. nígbà tó fún ààrẹ ti ta lọ́lọ́run ìyẹn látòkè kúrá ní Ìlọrin ta lọ́lọ́run expect Alhaji gẹ́gẹ́ bó sì mọ̀ pé Alhaji máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. ta lọ́lọ́run expect Alhaji láti jà fitafita ń gbà yẹn at the end of the day kò rí Alhaji ní ìmọ̀ bóyá Alhaji wà lọ síbẹ̀ yẹn láìsí pé bóyá anybody tiẹ̀ involved wọn nínú kéèsì tí ta lọ́lọ́run bá fẹ́ra. ṣùgbọ́n ẹ̀yin tèmi kí n má parọ́ fún yín láti gbà yẹn ni wàhálà ti dé bá ta lọ́lọ́run pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat. ẹ já wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ta lọ́lọ́run ká sí lẹ́sẹẹsẹ ta lọ́lọ́run bẹ̀rẹ̀ látòrí religion or no religion tẹ bá rántí tẹ bá gbàgbé ta lọ́lọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbi tá Alhaji ti sọ̀rọ̀ nípa. àwọn àgbààgbà traditionalist wọn kì í support violence àwọn àgbààgbà fa àwọn àgbààgbà pastor wọn kì í support violence wọn kì í fẹ́jà ẹ̀sìn. ṣùgbọ́n àwọn Gen Z náà ẹ̀sẹ̀ ń gba ẹ̀sìn lọ́tún lọ́sì àwọn náà ni wàhálà wá pọ̀ láàrin wọn ta lọ́lọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́kùn. ṣùgbọ́n mi ò rẹ́dì láti sọ̀rọ̀ kankan nípa ẹ̀ nítorí pé kíni anybody tó bá fẹ́ jàjà ẹ̀sìn kó lọ sínú igbó ní àwòrán ẹ̀sìn èlé àwọn tó kó ń bẹ̀ yẹn kó lọ sínú igbó yẹn kan lọ ṣèlú traditionalist ló sáà represent ìṣẹ̀ṣe ló represent dọ́fẹ́ bíún lọ sínú igbó bẹ̀ yẹn bíún kó àwọn ọmọ yẹn àwọn lọ́wọ́ àwọn eléyìí dọ́fẹ́ padà wá nùlù at least ìṣẹ̀ṣe ń bẹ náà tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe à ń sọ̀rọ̀ nípa ogun à ń sọ̀rọ̀ nípa traditional ìbílẹ̀ so tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn tá a fẹ́ jẹ̀jà ẹ̀sìn instead tá a fi mọ bá wa ara wa jà nínú ìlú bí báyìí ẹja kọjá lọ nínú igbó táwọn bandits wa ẹja lọ rescue làwọn ọmọ ọlọ́mọ ẹja fọ̀rọ̀ ẹnu lẹ̀ ẹ tí understand mi ì tí ì really ní much tí mo fẹ́ sọ lórí pé bóyá àwọn nǹkan ló ń dájà lẹ̀ àwọn nǹkan ni ò dájà lẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ fi bẹ̀yẹn lẹ̀ náà ó sọ̀rọ̀ ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ níbi tá Alhaji ti máa ń kó àwọn ọmọ káàkiri.